Love is sweet, sweeter than honey. Love is a beautiful thing. Kamara waye lo da ololufe. Please understand and don't hurt my feelings. Mama jẹ́ àpọ́njú lábẹ́ tó gbóná. Ọ̀gbẹ́lẹ́lẹ́. So baby, so dami lobe, so for me lokan. Boli loko o baba doko lebe o be fun la pasa. Honey, oh, you teach yourself pẹ̀lú breakfast then? Almost done. What's she done? Okay. You ò tí lọ sí school? Ẹ káàárọ̀ ma. School bus ẹ̀ là ń dúró dè. Oh, àwọn náà ló ń dúró yẹn. Oh yeah. Sweetie, have a nice day in school, yeah? And be a good boy. Bye. Bye, Mommy. Sir. Baby. My bad lipstick, me. Okay. Yeah. I like the own now. Yeah, later tonight. Okay, Jackie, me take my last office. I could have for my Don't worry, tonight. Yeah? I love you. I love you too, baby. Bye. Bye. Boli loko o baba doko lebe o be fon la pasa o yo besi o ta o je yeah, èmi náà ní pẹ́ ṣe tán l'office. Mo ṣe wáyé ara mi wà lọ́nà mi se mo ti gbọ́ ọkọ mi. Yeah, tí bá ti ṣe tán l'office máa bá yín lé. See you in a bit. All right. Yeah, bye. Yes? Good morning. Good morning. We are from Unity Police Station. Ejo, Madam Ko. Madam, o ṣe múra fẹ́ lọ síbi iṣẹ́. Ìjọba. Darling. Yes, honey. Please come. Yeah, baby. Ejo, I don't want to say anything again. You are under arrest.
Charlie, tilẹ̀. Ẹ lè ṣe nǹkan kan mọ́, àmọ́. Mr. Lale, mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi nǹkan tẹ́ mọ̀ nípa ikú orí tó kẹ́gàn. Tí kò wá bá jí láàárọ̀ kùtù, àdúrà tí wọ́n ń gbà ní pé k'Ẹlẹ́dùmarè má gbé àdánwò tó kọjá ìgbàgbọ́ kó má gbé ká wọn. Orí tó kẹ́ ò ń ṣe ọmọ ọ̀dọ̀ nínú ilé wa mọ́. Okay. Àti mú gẹ́gẹ́ bí ọmọ ni. Nítorí ọmọ dáadáa ni. Ó ń ṣiṣẹ́ takuntakun. Kò sí nǹkan tí mo fẹ́ fi ikú orí tó kẹ́ ṣe. Ìmọ̀ kan pa ikú orí tó kẹ́ rárá. Àfi kó Olúwa Ọlọ́run ọba kó má fi wá ṣe sábàbí àbúrò. Orí tó kẹ́. Orí tó kẹ́. Orí tó kẹ́. Wọ́n máa rí ìdílé kókó wa ní ìyá tó máa sùn bẹ́ẹ̀. Orí tó kẹ́. Oh my God! Toke! Toke ń bọ̀. Kí ló ṣe? Toke! Bí mo ṣe bá nìyẹn ni mo bí. Bẹ́ẹ̀ ni mo wá gbé jáde wá síbí ló pè mí yẹn torí kò yé mi. Kò sí ọkàn bí òun nìkan ló wà ní tí mo dé tí mo pè tí ó dà mí lò mo wá sí inú yàrá bí mo bá rí bí. Mo wá gbé jáde. Ọmọkùnrin yìí. Gbogbo tí mo sọ sí ni mo ṣe analyze ni mo dé mo bá bí ẹni máa bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ mo wá mọ̀ tí mo lè ṣe mo ṣe gbé pé bóyá kí n gbé jáde I was so confused ló pè mí yẹn natural kẹjẹ wà lára mi náà èmi kọ́ ni mo pa òun má wò ó. Mo dárò mo jẹ gbèsè lẹ́yìn àjọ jẹ gbèsè ni. Lẹ́yìn mo ní kò ní sùúrù pé mo ti fẹ́ dé. Ṣé nǹkan rí? Kò sí tó dé. Ó ṣọlẹ̀. Kò sí tó dé. Àdánwò kan lélẹ́yìn. Àdọ̀tọ́ ni níbi irú ilé ìwà tọ́ sí. Ọmọ kan ṣoṣo tí mo wò lójú. Ọmọ tí mo rò wípé tí bá kú ló máa tẹ́yìn mi ṣe.
ṣé wàá yẹ kó jẹ́rú ẹ̀ ló máa fòṣọ́lẹ̀ tó bá kú lójú ayé mi. Mọ́mì, Ọlọ́run á bá wa rẹ̀ yín lẹ́kùn mọ́. Àmọ́ kí ni ìdí àti ẹ̀rí tẹ́ ẹni tó dá yín lójú gan-an tẹ́ fi lérò wípé Ọlálẹ́yẹ ló pa yín lọ́mọ? Mo lé ẹ̀rí tó dájú dáadáa. Nítorí pé kí ọmọ mi tó kú, ó wá bí ó wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi. Àní rí èṣù, Ọlọ́run ò ní jẹ́ kí èṣù lò wá. Ìmọ̀ràn tèmi òun ni wípé kó pe ìyàwó ẹ̀ kó dẹ̀ ṣàlàyé ohun tọ́kọ ẹrú fún ẹ. Mami, kí n lọ ṣàlàyé fún àǹtí Mọ́ládé. Bẹ́ẹ̀ni. Bí ìgbà tí mo fẹ́ túlé wọn nìyẹn. Ilé tọ́lọ́run ti kọ́ ni ẹ̀dá kan ò lè wò láéláé. Nítorí pé èmi tí mo sọ bẹ́ẹ̀ tèmi yé mi o. Ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dàsọ. Tó o bá sọ fún nísìn kódà èmi náà tí mo sọ fún ẹ wípé kò sọ fún tèmi yé mi. Ẹ wò mami, ó rí bákanbákan àbí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún wọn wípé ọkọ wọn fẹ́ bá mi lájọṣepọ̀ pẹ̀lú mo ṣe dá sí mi tó. Ẹnu tó fi ṣàlàyé fẹ́mi náà ni kò fi ṣàlàyé fún. Ìwọ ló kàn máa mọ bó ṣe máa ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ débi wípé inú ò ní bí tó fi máa lọ bá ọkọ ẹ̀ jà. Ẹ mọ̀ nǹkan mami, ẹ jẹ́ kí n máa lọ. Gbogbo bá ṣe jẹ́ màá máa bá yín sọ lórí fóònù. Ó dá ọkọ mi. Ó dá mi. Ọlọ́run á bá mi ṣọ́ ẹ délé. O ò ní dààmú, o ò ní rí wàhálà o. Ó ti gbọ́ ọkọ mi jọ̀ọ́. Ṣé wàá yẹ kí Ọlálẹ́yẹ kó ti torí ẹ̀ kó pa mí lọ́mọ? This is ridiculous. Mama, mi ì fẹ́ kẹ́rù àròkàn mọ́. Irú òfò báyìí kò ní ṣe ìdílé yín mọ́ lágbára Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ mà, a tún máa yọjú sí iṣẹ́ tí gbọ́. Ìwádìí fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ ti fẹ́ fi agídí bá olóògbé Orítókẹ́ lò pọ̀ kó tó di pé ó ṣaláìsí. Ẹ ò ọlọ́pàá lóòótọ́ ni àmọ́ nǹkan péré náà ni nǹkan péré ni ṣùgbọ́n ẹ máa wo ohun tó ṣẹlẹ̀ àṣìṣe ni kì í ṣàmọ̀ṣe rárá. Àṣìṣe ni àṣìṣe ló mú yín títí tó fi jẹ́ pé ẹ ti gbìyànjú tó fi wá di pé ó mú ẹ̀mí olóògbé lọ. Àbó náà kọ́ ló mú yín títí débi pé nígbà tẹ́ ẹ̀ mú bọ́ tẹ́lẹ̀ dámọ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe ṣùtá yín tán ẹ tún wá lọ ju òkú ẹ̀ nù. Ó rí bẹ́ẹ̀ rárá. Ẹ wò rí ẹkùn ló ń dà ẹ̀gbọ́n Ọlọ́run tó wò. Ọlọ́run tó wò ń ṣàjàkájà. Mi kọ́ ni mo pa. Mi kọ́. Ẹkùn ló ń dààmú Ọlọ́run tó wò. Ó dáa o, irú ẹkùn wo ló wá ń dààmú Ọlọ́run tó wò tó fi mú erin tí tó fẹ́ máa jẹ koríko abẹ́. Ẹ wò, ohun tí mo mọ̀ ni wípé kò sí ìgbéyàwó tó wà láyé tí ó sì kùdìẹ̀kùdìẹ̀. Ìjọ tí Ọlọ́run ká kínní kó ká pé ọkọ̀dọ́kọ̀ síbi nípa tips on marriage and sex. See here, tips on marriage and sex. Ká. Lẹ́yẹ̀. Ṣó ti ka chapter 10 nínú ìwé. Wọ́n explain pé partners yẹ kó understand situations tó bá wà on ground. One question. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Situation wo ló wà on ground nísìn tó wà rant pé could deprive me of my food, which is sex. Sex. Lẹ́yẹ̀. Sex. My food. Lẹ́yẹ̀. Kí ló dé? Lẹ́yẹ̀, when did you become this barbaric? Kí ló dé? Why are you screaming at the top of your voice? Tó ń ranjú torí sex. Ṣé oúnjẹ ni? Oúnjẹ. Good food. Mo fún ẹ lóúnjẹ títí ẹ. Tó bá need oúnjẹ tó fẹ́ jẹ, mo supply. So why are you depriving me of my own food?
ló dé tó deprive me? Tell me. Kò yé mi now. Okay lẹ́yẹ ní sùúrù yé pariwo báyìí ọ̀rọ̀ yìí ò lè tó gbogbo nǹkan tó ń ṣe yìí kò lè tó bẹ́ẹ̀. Kò lè. Good. Now straighten your leg. Ẹsẹ̀ kò bá mi nà sápá bẹ́ẹ̀ not straight. Ní sùúrù lẹ́yẹ gbogbo ìtàn ro mi mo ti rìn káàkiri ní ọ́fíìsì lé ní ìtàn wà ro mi. Yeah. Sorry, kò collapse, kò kàn tán ara ìwọ tó bá spread out dáadáa. Bí tí máa gbà tí máa fi débi tí mò ń lọ kò ní kàn tán ara mo promise ẹ kò ní gbá ìtàn ṣe anything. Frictions lásán ló máa bá tán lọ àdàbí massage. Ṣó yẹ mo tó máa ṣe spread out the other leg like this gradually. No, má ṣe scissors style, you spread out. Má wo ni. Mo ti gbọ́ okay mo ti nà. No tán má ṣe lẹ́sẹ̀ pé scissors kìkì fèé. Lẹ́yẹ ní sùúrù. Go to this side very well. I will be in the middle. So go down. Go down. Lúbúlúbú ta ni ó rọ ọjà bó bá dalẹ̀. Èmi ò lọ. Lúbúlúbú ta ni ó rọ ọjà bó bá dalẹ̀. Èmi ò lọ. Gbowó bá ń rayọ̀ olówó kan bọ̀ bó bá lọ. Mi ò lọ mọ́. Gbowó bá ń rayọ̀ olówó kan bọ̀ bó bá lọ. Mi ò lọ mọ́. Kí ló wá dé? Kò sí nǹkan kan. Kí ló kúkú ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Ǹjẹ́ o bó mọ́? Mo bó. Kí ni jẹ́ mọ́? Ìmọ̀ládé. Kí ni jáde? Adéṣípọ̀. Kí ni jẹ́ kù? Ìpọ̀ṣẹ́rẹ́. Kí ni jẹ́ ìṣẹ́rẹ́? Ìṣẹ́rẹ́ ọmọyọ̀. Kí ni jẹ́ ọmọyọ̀? Ọmọyọ̀ àkókò. Kí ni jẹ́ àkókò? Àkókò òrìṣà. Kí ni jẹ́ òrìṣà? Òrìṣà aláyé. Kí ni jẹ́ aláyé? Aláyé alọ́run. Kí ni jẹ́ alọ́run? Alọ́run ẹ̀kọ́lọ́. Ẹ̀kọ́lọ́ àjùbà. Kí ni jẹ́ àjùbà? Àjùbà rere. Yeah, mo ti ṣí fáìlì yẹn. Okay. Okay, mo ti rí ọ ṣe. Oh my God, for me 5 minutes, my fear father. So I can just finish it up before I go home. All right there. Thank you. Yep. Okay. Baby. Kí ló dé dé? Mi ti ṣetán. Mo fẹ́ ní pé kí n parí iṣẹ́ yìí kí n tó máa lọ lé ni. Kí ló dé o sọ fún mi pé ó ń bọ̀ wá bá mi lọ́fíìsì? Mo ti délé tẹ́lẹ̀ wọ́n sún mi wá ní kéde jáde. Stop by nǹkan tẹ̀ wo láti ṣetán wọ́n fún ẹ̀kọ́ ìṣòwò rẹ̀ nílẹ̀. Oh really? Anyway, mi fẹ́ gbé office work wá sílé because mi fẹ́ wàhálà. So let me just finish up. Okay? Ṣó ti jẹun kó tó máa bọ̀? Mi ò jẹun. Orílẹ̀ èkó dé náà ní sábà àṣeyẹ. So n try láti sọ fún mi pé o ṣíwájú mi délé ò bá mi ṣe nìyẹn. Kí ló lè bá ẹ̀ sọ̀rọ̀ lọ? Ẹ máa gbọ́ tó tún gbèdé. Ló ń ṣepò, mo dẹ̀ mọ̀ pé ló ń pa. Tí mo dẹ̀ mọ̀ pé ó ti tó àsìkò tó yẹ kó ṣepò tó ń purọ́ fèmí. Kí wọ́n máa purọ́ fèmí. Kó mú kọ́kọ́rọ́ létí pé ó yẹ kí n máa wọ̀ kí n máa ṣe bó ṣe omi ń bẹ̀ kí n wọ yàrá kí n lọ láti inú yàrá kí n join mọ́ bedroom kí n wọ bedroom kí n wọ kitchen kí n wọ everywhere kí n máa wọlé kí n máa jáde anyhow ó mú kọ́kọ́rọ́ ó sọ sígbó ọkọ rẹ̀ ló yẹ kó máa ní kọ́kọ́rọ́ kó lè ṣe anytime kó wọlé kó jáde kó wọlé kó jáde kó wọlé kó jáde kó wọlé kó jáde wá débi tẹ́ pé mi tó bá wọlé mo rán létí bẹ́ẹ̀ ni mi lè wọlé ó dáwọ́ tí ẹ̀ sùn jáde ó máa ń gbọ́rọ̀ tí ó máa ń sọ̀rọ̀ lójú oorun jí jáde kí ni hàn. Ẹ kí ló tún fẹ́? Ṣé bí mo ṣáà ti explain fún ẹ? Pé kí ni kò explain irú explanation wo ni ẹ? O gbọ́dọ̀ máa sọ pé kí ni anytime bá sọ pé ó ti yá ó yẹ kẹ́sẹ̀ move normally automatically ó ṣe zin zan kí n dẹ̀ wọlé wà lọ ń pàdé mọ́ kí ló bí sábẹ́ tó ń pàdé mọ́ kí ló ń pàdé mọ́. Lẹ́yẹ jọ, please just let me be. Ó ti rẹ̀ mí, I'm going to work tomorrow. Ó ti rẹ̀ ẹ́ sì ni wàá jẹ́ kí n wò
jẹ́ kí n wò. Kí ló ń wò? Jẹ́ wò náà kí n kàn rí kí n kàn tó wà ń bẹ̀. Ó dáa kò sáyè. Kí ló dé gan? Báwo ló ń ṣe báyìí náà? Má yẹ ká máa pariwo lórí nǹkan tó yẹ ká máa pariwo lórí náà. Kí n wo ṣe bí mo ní jẹ́ wo kí n wo báyìí. Ojúkòrò pojúkòrò jẹ́ n wo báyìí kó bá mi sọ̀rọ̀ pé mo lè ṣe o. Kéde mọ̀ kí mi òtítọ́ ló sọ. Lẹ́yẹ, wo bó ṣe ń pariwo láàrin òru torí ìgbádùn ìṣẹ́jú 5 péré. What's wrong with you? Ariwo mo ń pa, ṣáriwo ni mo ń pa ẹni. Ṣé òun bẹ́ẹ̀ sọ nǹkan ní normally tí ó yẹ kó kí ó fa wàhálà ó ní mo ń pariwo ṣáriwo mo ń pa ẹ̀ sí ok ìwo lélẹ̀ ariwo. Lẹ́yẹ. Jẹ́ ṣe jẹ́ nǹkan tó fẹ́ wò kí nǹkan wo náà ni kò ju ẹ lọ kí n wo 5 minutes ẹ ó pè mí 5 yóò bá jẹ́ ìṣẹ́jú méjì mo mind jẹ́ kí n wo rárá àbí mi lè wo. Lẹ́yẹ. Ẹbí àwọn mi ni mo lè wo anywhere now. Just let me sleep. Mo lọ bíṣẹ́ lọ́la. Bẹ́ẹ̀ lálẹ́. Lẹ́yẹ. Agbọ́nsẹ́ ooo Ẹbí dúró pa sílẹ̀ ṣé o ti gbọ́? Tálẹ́ni tó gbà kàtà lọ́wọ́ àkìtì, ta ló fọdún jẹ ní gbàgede, tálẹ́ni tó já ọ̀sán tó sọ. Ohun tuntun ẹ̀ kí ni sùn lára kí wọ́n wá lókè. Lẹ́yẹ. Are you for real? No, ṣé ẹ máa wá ṣe ni? Ṣé bí a ṣẹ̀ṣẹ̀ ṣe tó ń sìn ni? Ẹ ọkàn mi yẹn náà tí ó tó 15 minutes yàtọ̀ 12 minutes mọ̀ pé torí láti jẹ́ èyí ju gbára mi ṣe gbóná mo sáré ṣe yẹn wọ́n ti ṣe àṣẹ farabalẹ̀ wá ṣe ìgbà ló máa ní mímú tó máa dùn tó máa lè fi ẹ̀rẹ̀ for a long time so that mi máa stress ẹ̀. Ok. Mo ti bá. Kí ni ẹ kí ló bá lọ ṣe? Kí ló bá lọ ṣe? Níbo ló tún lọ náà? Kí ló ṣe ní toilet? Kí ni náà? Báwo ni ẹ ṣe báyìí náà? Ṣé Ọlọ́run ti fi omi mọ́ báyìí mi tí jọ? Ayé jẹ́ báwo kí ni à ń bá ní láyé jẹ́ fún lórí pé ìyàwó ti kàn tó máa ń dùn wọ́n lọ. Yóò mi ṣe rí. Ó ṣe kí ni? Mi mú pẹ̀lú. Kò dáa. Kò dáa. Kíkọ́ ni mímọ̀. Mi ti rédí láti kọ̀ sá. Má ṣe bá ìtọ́jú lọ́wọ́ sórí iṣẹ́ tó bá ṣe lè bó ṣe tọ́jú ní tó ń ṣe ní tó ń ṣe rẹ̀ ní tó tọ́jú mi rẹ̀ ló yẹ kó fi ilé náà kàn. Ó ṣe. Ó ń dùn bẹ́ẹ̀. Mo ṣe bí yìí pé ó máa sọ fún òtí rẹ̀ ti náà. Jẹ́sí ọ̀nà bàbá mi jẹ́ sá. Ó ń pítẹ́ fún òun dá. Òòṣà jẹ́ pé méjì obìnrin ò dénú tí àwọn bàbá wa máa ń sọ ní ayé àtijọ́ kò tí ì yí padà di òní. Ṣé lóòótọ́ ni pé ẹ mọ̀ pé ọkọ yín fi òun lọ olóògbé Orítókẹ́? Ìyáàfin Ọmọládé, obìnrin lèmi náà, tó bá dẹ̀ jẹ́ èmi náà máa ṣe ju bẹ́ẹ̀ ṣe ṣe yìí lọ. Mo mí pé máa tara ju bẹ́ẹ̀ ṣe tara lọ. I understand your pains. Mi ò mọ nǹkan kan nípa ikú Orítókẹ́. Lóòótọ́, ọkọ mi Ọlálẹ́yẹ bùkù tó fi dẹnu wọn kọ Orítókẹ́. Àmọ́ èèyàn ni Ọlálẹ́yẹ. Kò dẹ̀ sí béèyàn ṣe máa mọ̀ rìn torí òní mi àṣírí àgbọ́yé ni obìnrin fi ń gbé ilé ọkọ. Ìyànjú làwọn àfáà ń gbà
kò sí ìtó lè dàbí ànábì. Èèyàn alẹ́ran ara ni mo fi ṣírò pé Ọlálẹ́yẹ jẹ́ nígbà tí orí tó kẹwàá fẹjọ́ sùn mí pé òun fi òun lọ òun. Àǹtí, ẹ jọ̀ọ́ mà, mi fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí, mi fẹ́ kẹ́ fi ṣe bínú. Mi dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ kí n regret pé mo sọ fún yín. Ṣé rí èṣù lágbára kò ní gbàlà ni. Èmi kàn believe pé gbogbo kinní ogun èṣù ni. Bọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èṣù ráyè jọba nínú ilé. Nítorí pé tó bá jẹ́ pé ìta náà lọ ṣe kinní ìsìn ni tí ò ń ṣẹnu ilé. Ṣé mọ̀ wípé nǹkan tá à ń sọ ìkọ́ làwọn máa sọ? Because àwọn ọmọ burúkú tó wà ń ta yẹn, àwọn yẹn desperate gan. Wọ́n dẹ̀ ready láti gba marriage oní marriage jẹ. So ẹ̀yin ni máa kàn sọ fún pé okay, kẹ́ wo àwọn nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ láàrin yín àtọkọ yín. Bóyá ó ní àwọn nǹkan kan tí ó yẹ kẹ́ máa ṣe fún wọn tẹ́ ṣe fún wọn, àbí àwọn nǹkan kan tí wọ́n ń lack látọ̀dọ̀ yín tó fi di pé wọ́n ń gbèrú gbèsè báyìí. Tó bá ní àwọn nǹkan kan tó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ try láti ṣe àtúnṣe yẹn. Ṣó ti yé yín? Kó má bàa di ohun tí wọ́n máa lọ ṣerú nǹkan báyẹn síta. Ó ṣe mo dúpẹ́. Tí n bá ní nǹkan tí Lẹ́yẹ ṣe kò dùn mí, irọ́ ni mo pa. Tí kì bá ṣe pé ìwọ jẹ́ ọmọ tó ń kọ́ tó tún rẹ̀ kọ̀ọ̀kan tó kàn wó pé after all àǹtí máa jáde kúrò nílé ó máa kémi àtọ̀gá kò dẹ̀ sẹ́ni tó máa mọ̀ tó bá fi ṣe ń kọ́ tó jẹ́ kẹ́mi èṣù kó jọba nú ọkàn ẹ̀ tí ń ṣe pé òdìdí gba Ọlọ́run láyè láti máa gbé nú ọkàn ẹ̀ ṣé nǹkan tá à ń sọ yìí la máa sọ ni? But it's okay. I'm all the same. Ó ṣe. Ọlọ́run á tún tí ẹ̀ náà ṣe. Àmín mà, àmín mà, àmín mà. Ó ṣe gan. All right ma. All right then. All right, no problem. Nice night. Ọlálẹ́yẹ, look at what you've done to yourself. Torí adùnmádẹ́ẹ̀kẹ́, ó fi bà ayé ara ẹ̀ jẹ́. Òrojú tán. Ó wá ìrojú kiri. Àṣé lóòótọ́ ni pé tíyàn bá yó tán á máa wá bẹ́kùnbẹ́kùn kiri. Ó ti wá rójú báyìí o. Ó kù bó ṣe máa rójú tù ẹ̀. Lẹ́yẹ, what is it? Lẹ́yẹ, what do you want? All I ever hear from you is, I love you, I love you, I love you. Why can't you just love me for who I am? Just take me for who I am. Lẹ́yẹ. Ó dáa. Mi mọ̀ bóyá o ti ever rí obìnrin tó pé rí. I don't know. Gbogbo obìnrin tó wò, gbogbo wa pátápátá, aláwọ̀ kù ni wá. Pẹ̀lú ibi tá kù sí náà lẹ máa fi fẹ́ wa. Ọlálẹ́yẹ, what is it? Láti ìgbà tó ti fẹ́ mi. Kí ni nǹkan tí mi ò tí fi tẹ́ ẹ lọ́rùn? Kò sí. Kò sí. Good. Àdámọ̀ tèmi lélẹ́yìí. Mo dẹ̀ fẹ́ kó fẹ́ mi pẹ̀lú àdámọ̀ mi. Is that too much? Have I asked for too much? Ìyàwó mi jọ̀ọ́ má bínú sí mi. Jọ̀ọ́ ẹ wò. Ọbẹ̀ tí gọ́mọ lọ́wọ́ rẹ̀ di báyìí. Màá ṣàtúnṣe, mo ṣèlérí fún ẹ. Ṣùgbọ́n èyí tó jà jù báyìí ni pé orí tó kẹ́. Kí ni mo fẹ́ àbí báwo ni mo jí fẹ́ sọ fún àwọn ẹbí ẹ pé nǹkan kan ṣẹlẹ̀ sí? Kí ni ká ṣe sọ̀rọ̀ yìí báyìí? Kí ni màá sọ fún àwọn ẹbí ẹ ìyàwó mi?
tá a bá báràn wí a báràn wí èyí tẹ̀yin náà ṣe nínú ọ̀rọ̀ yìí ló ń jó kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ máa fi ohun dùn ọkọ yín kí ló tẹ́ máa fi ẹ̀tọ́ ọkọ yín dùn ún ìdí tó fi jáde orí yín nìyẹn kí ló tẹ́ ẹ̀ fún ọkọ yín ní ẹ̀tọ́ wọn ní àsìkò tó tó àti ní àsìkò tó yẹ ṣé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó tọ̀bẹ̀ ni pé you are as guilty as your husband. Mo fẹ́ ní tó bẹ́ẹ̀ lókè fẹ́ ọjọ́ mélòó la ń lò láyé tàbí wẹ̀wù ìrìn o. Máa fẹ́ ò láyé ikú ló ṣe bẹ́ẹ̀ ìbàdàn kí ló wá dé ó tá a wà kókó máa yẹ. Gbogbo adarí òun fẹ́ ní tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Èmi láyé mi tí wọ́n bá sọ wípé ẹni tó ráyé wá dà èmi gangan ló yẹ kí n máa dáhùn pé èmi rèé o bẹ́ẹ̀ ni ẹni tó rò pé ò lè pàgọ́ lọ́rọ̀ mi tí mo wá ṣe bẹ́ẹ̀ tí mo kọ́lé alárinrin ó rí pọ́rọ̀ mi tọ́pẹ́ alihamdulilayi 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 rọ́bìlì alalẹ́ láhé zakari tu làásìdánọ́kù wọ́n ní bí ẹrú bá dúpẹ́ orí àná ó di dandan kórè mi gbà àbúrò ọlọ́run báyìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa ó ṣe o. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wò mọ́ mi tó bá ti dalẹ̀ ẹ máa pàǹtí mọ́ládìkẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. wọ́n máa ń ṣèyàn gidi gan ni ó tọ́jú mi wọn ò tiẹ̀ kí ń ṣe mí bẹ́ẹ̀ ní pé mo wá ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ni ṣé ni wọ́n ń ṣe mí bí àbúrò wọn àṣé kò ń ṣe gbogbo olówó náà ló ń mú ayé le ṣe irú olówó tí wọn yìí ayé rọ̀ wọ́n lọ́rùn dáadáa wọn ò dẹ̀ fi nìyàn lára bíbí pé àwọn aṣọ wọn tí wọn ò bá wọ̀ mọ́ ń gbà mí wọ́n máa ń kó fún mi ìgbà míì gan wọ́n tún máa ń fún mi ní pocket money ẹ wò máa mi ìgbà tí mo bọ̀ bíbá wọn ní fún yín lówó. lóòótọ́ ọlọ́run. ṣé o rí báyìí àròrí ọlọ́run náà tún ní nígbà tó jẹ́ wípé mi ò bá tèèyàn jẹ mi ní kí tèèyàn má dà ẹni tí mo bá rí tó kù díẹ̀ káàtó èmi máa ń ṣàtúnṣe ibẹ̀ ni ó di dandan kọ́rọ̀ yín náà kú látúnṣe ẹ̀yin náà máa bá àánú pàdé ní lọ́dọọdún ní gbogbo ìgbà àánú ò ní jìnnà sí i ṣé o ó kù náwó mi o àmọ́ ọkọ mi mo wá fẹ́ kó máa ṣe jẹ́jẹ́ ń bẹ̀ ọ́ ibi tó bá fi lu ẹ sí ibẹ̀ ni kó máa ṣọ́ mi sí o má kọjá ayé ẹ o ohun tó bá fẹ́ ni kó bá wọn fẹ́ o ojú ò ní tí mo ti yẹ mọ́mọ́ tí mo ní ọmọ tí mo ní. Bismillahirrahmanirrahim. Good afternoon. Good afternoon, sirs. Yeah, we are from Unity Police Station. Please, are you Mr. Collins? Yes, I am. You are under arrest. Under arrest for what? As you can see, àwa bí láti bá yín jà. Torí náà, ẹ jẹ́ ká gbọ́ra wáyé. Okay, can I get my car? We have our own car. Meanwhile, no cause for alarm. Ẹ rí pé a bá yín drag for your safety. Ẹ jẹ́ ká lọ nínú mọ́tò. I can make a call? No. Tẹ́ bá ní láti pè anybody, tẹ́ bá dé station wa, ẹ ṣe gbogbo yẹn. For now, please. No, yeah, that's fine. James! Take care of the house. Right. Mr. Collins, ìwádìí fi yé wa wípé
ẹ̀yin lẹ pé olóògbé orí tó kẹ́ last kó tó di pé olóògbé yẹn ṣaláìsí. Àti pé nínú wákàtí tẹ́ ẹ pé àjọṣepọ̀ tó jẹ́ bíi tímọ́tímọ́ kan gbọ́dọ̀ wà láàrin kẹ́ tó pè nírú wákàtí yẹn. Má fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ nínú ìwádìí gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹ̀yin àti ẹ̀ kẹ́ ṣàlàyé fún wa. This whole thing is still like a shock to me. Okay? Kàyéfì ni ọ̀rọ̀ ikú ẹ̀jẹ̀ sí mi. I didn't just love her, I grew to love her. Tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe fẹ́ tó. Mi ò nífẹ̀ẹ́ nítorí mo fẹ́ yàn jẹ. I met her. Àdẹ̀bẹ̀rẹ̀ díẹ̀ àdẹ̀mbàlọ́ bẹ́ẹ̀. Felix. My name is Collins. Wow. You're a very beautiful lady. And naturally endowed. Yes, endowed. Thank you. That's good. I'm worried because that. Oh, so you came to get something here? Yes. Oh, okay. Okay. Sorry, if you don't mind, we could get your number. Yes, okay. We could just call you, just being friends, you know. Okay, no problem. Oh. Yes, that's it. Yes, you can just dial your number. 080. Oh, wow. That's it. Thank you. Collins. Okay. We're gonna give you a call, okay? Yeah. Wow. Mide pé máa lọ. So fast? Kí n kàn mọ́ ṣàlàyé wa ni because mo ní so many things tí mo fẹ́ ṣe nílé. Oh. Anyways, thank you. Ó ti ẹ gbìyànjú pé ó ti ẹ yọjú sí wa. That's so thoughtful of you. I appreciate it. Thank you. You're welcome. Well, tí mo bá ti wà less busy lẹ́kọ̀ọ̀kan, mo lè máa wá. You know, the house is always boring. Oh. That's fine. Anytime. Feel free to come here. Oh. Ekujoko, the food is ready. She's leaving already. I'm very sorry. I have to leave now. Ìtorí ẹ̀ mà ni mo ṣe wà ní kitchen látẹ̀kùn. I'm there because of you. She'll probably take it some other time. Ẹ má bínú, ó kàn jẹ́ pé mo ní nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe nílé ni. Maybe some other time. Mo bínú, yeah, because this is your first time here. Mo dẹ̀ ní lọ́kàn pé mo máa satisfy pẹ̀lú gbogbo nǹkan tó fẹ́. Now you want to leave without eating. Anyway, the door is open for you to come here anytime. Yes, you can just come anytime. Àmọ́ Tabawale would open. Thank you very much. Yes, you're welcome. Jẹ́ kí n pa ẹ lẹ́sẹ̀, jẹ́ kí n. Say, oh, padà mú drink yìí tán. Anyway, màá bẹ̀ mú later. Please. Absolutely. Oh, yeah. So, kí ni nǹkan tí wọ́n wá padà sí? Rice. Oh, okay. One more. Nǹkan ṣòro tí a bá pẹ́ lórí mi, ìṣekéṣe máa bá wa rẹ̀. Okay, o lè deny pé o like me and I also like you. Kí ló dé tá à ń gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbọ́ teachers? Okay, let's just give it a try, okay? Please. Well, I'm just trying to be careful, you know. Oríṣiríṣi nǹkan la máa ń gbọ́ nípa ọkùnrin. Ẹ̀yin ọkùnrin, wàhálà yín ti pọ̀ jù. Tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ obìnrin báyìí, òun náà lè máa ń sọ̀rọ̀ dídùn. Tó bá yá, ẹ máa change ìwà yín. I'm just scared. See, there's nothing to be scared about. Kò sí nǹkan tó fẹ́ wà careful about. Okay, ṣé orí mi ní rí èèyàn tí ó dá ni? Àbí àtọjọ́ tó ti ń wá bí ṣé òbóbìnrin bíbá ire? Àbórí wà pàlàpàlà mọ́ mi lọ́wọ́. So
That's it now. Let's just say yes and let's start from there. Okay, do you know what? Let me just go and think about it. Don't think. You've been thinking about it for only God knows when. Think about Lenu attitude 200 times. Don't think again. Just say yes, and that's it. I want to go and think more. And you might think more. So it will delay things. Let's just try it. Just say yes, and then we'll pick up from there. Yes. Yes. Look. Thank you. We'll not regret, okay? I'm going to take good care of you. Look, be rest assured, no problem. And me my draw as guarantor. If anything happens, call on me. Yes. Thank you so much. Don't worry. Because I'm going to my share, okay? Good. Oh, okay, fine. I'm asking. I'll take this. Thank you. You can't touch it. Take him back, Billy. Oh, wow. It's a reparting touch you already. Careful. Daniel. How are you? I'm fine. Are you sure? What? What is it? Kí ló ṣẹlẹ̀ now, Collins? Kí ló dé tó fi ń rọ fáńdù mi báyẹn? Ṣé rọ fáńdù ni? Mo fẹ̀yìn lílẹ̀ wọ́rọ́wọ́ ni náà. Nígbà tí mi ò gọ̀, tí n ṣe pé mi ò mọ bó ṣe ń handle lóbìnrin. Collins, ṣá ní láti tún máa repeat kẹ́ni ẹ̀. Mo ti sọ fún ẹ now, I'm not ready for this. I am not. See, our méjì, I need a àbí pastor kankan láti sọ fún wa ipa nífẹ̀ẹ́ ara wa. I know how much you love me, and I love you too. But try and understand me. Time mi náà ni mo fẹ́ kó fún mi ní time díẹ̀ sí. Time kini? You know you love me, I know I love you. So what is the essence? Kí là ń pọ́n jẹ́ bẹ̀lá kí sàṣe? Sùúrù tí mo fẹ́ ṣe dìgbà yẹn ṣé òun náà kọ́ la fẹ́ bẹ̀rẹ̀ sí yìí ni. But jóná kí ni nǹkan tó ń kọ́ ẹ lójú náà? Ṣé bó ti promise mi wípé o máa dúró dè mí di alẹ́ ọjọ́ wedding wa? So ìgbà mélòó ló kù tá máa fi ṣe wedding? Wait for me now. Nǹkan tí mò ń bi ẹ ni pé tá bá ṣe wedding, ṣe bí nǹkan tá fẹ́ máa ṣe ń gbà yẹn, ṣe bóun la fẹ́ bẹ̀rẹ̀ sí. Ṣé ìgbà yẹn ni máa ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ẹbí ẹni kọ́ ọmọ kéwù ni? Well, I'm not just ready for this. Sùúrù iná ni. Mo fẹ́ kó ní sùúrù fún mi. This is not nice. This is the worst punishment you can give to any man. Káàrọ̀ ọmọkùnrin ti wà lọ́nà kó dẹ̀ débi kó bẹ̀rẹ̀ iṣẹ́ kó dẹ̀ di wàhálà. I don't understand what you see. Please! What is it? Kí ló lè tó ẹ náà? Kí ló ṣẹlẹ̀? Ó bá ṣe bọ̀lì lóko, ó bá gbàdó gbogbogbò lébè. I'm white inside and I'm brown. What am I? I don't know. So what? Uncle Felix, what's in law? So quick. Yeah. Let's go. Ó ṣe díẹ̀ tá ti ń bára wa bọ̀ lóòótọ́. Ìfẹ́ yìí ń ga sí. Mo dẹ̀ wò pé it is time kí a lè ṣe nǹkan tí olólùfẹ́ méjì máa sábà bára wọn ṣe. I told her about it. She objected. Mi ò dẹ̀ jí ń pa. Nítorí èmi fúnra mi rí àrídájú pé òótọ́ ni. Pé kò mọkùnrin rí. So I understand the situation. We are cool. So I left her. Mo fi sílẹ̀. After a while, ìgbà díẹ̀ tí mo filẹ̀, mi ò sá lọ. We took the love to another level. Tó dá mi lójú, and we were both sure of the fact that we love ourselves. Ìgbà tó ṣe díẹ̀ náà, I revisit the situation.
What you took, Alicia? If truly we love ourselves, then let's do this to express the love. She objected, but we eventually did. So long, I lived all this life, and I regret the way I used to live. My life is wasted because I love this world, so people would learn from me. Stay clear from all the moral hurt. I am a victim and I know how it's like. I'm dying slowly, and I cut it myself, so people would learn from me. Yeah, friend, come stand by me. I need your love night and day. Felix. You're not done, come. Ṣé o fẹ́ mu ni? A bá sọ̀rọ̀ tán kó bọ́ síbẹ̀. Ó jálejò. Abeg. Ó sì ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀. The truth is, kò sí nǹkan tí mi ò sọ tán. Ó fà kíkọrí kò gbà ó. Ó ń jà mí lẹ́nu. Because believe me, I can't comprehend it. Báwo ni wà àtọmọ ṣe máa date ara yín for months? Ó dẹ̀ sọ pé ò tí ì rí bẹ́ẹ̀ ò tí ì ó ń yé mi lẹ́nu o. A ní mi ò rí nǹkan kan. Gbogbo òyìnbó tí mo mọ̀ láyé ni mo sọ. Kéèyàn gbé dictionary lẹ́bàá kó ka gbogbo òyìnbó nú ẹ̀ kò tí ẹ̀ ràn kò move ẹ̀. Ìwọ ló lẹ́bi lọ́wọ́. Lọ́nà wo? Because bóyá ń gbà tí wọn náà tẹjọ wà ní room nísìnyí àwọn cheap words ló ń lò fún. Ọmọ yẹn ó expensive words ló máa lò láti fi get ẹ̀. Kí ló ń bá mi sọ yìí? Nǹkan tó mọ̀ mí náà. Lọ́nà wo ni owó ẹ̀ tí ló fi gbà cheap? A ní kò gbà rárá ni. Okay, I have an idea. Ọjọ́ tó bá ti wá, tẹ́ẹ̀mí ìtìjọ wa ní yàrá báyìí. Tilẹ̀kùn lẹ́yìn. Bọ́rẹ̀ sí o. Kò sí nǹkan tí mi ò tí try. Ìdátọ́lọ́run dá ọmọ yẹn. Èèyàn bọ́ra lẹ̀ báyìí. Kéèyàn rí ológbòjò. Ká rẹ̀ má ṣe pínkín. Kó rí ọkùnrin látòkè délẹ̀. Ó ń wo bàbá ńlẹ̀ báyìí lónìí. Ẹ wọ ṣọ́yá ní mi ò ṣe. Àwọn ìmọ̀ ọlọ́run mo máa ṣe àgbákò. Ó ṣe kẹ̀ pẹ̀lú bó ṣe rí kí bàbá ló dúró ìkẹ́. Ó báyìí ó ti kú ẹ kú gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní kó mọ solution sọ́rọ̀ rẹ̀ because as race tọmọ fi lè rí level látòkè délẹ̀ tí kò wọ́ bẹ̀. Wait, what is this? Please stop. No, let's just. No, we have to do this at this time. Stop telling me to wait. I've tried it now. No. See, kò lè dùn ẹ́ mọ́ bí mo ṣe máa ṣe tí ò ní dùn ẹ́. No. Come on, do me, please. Kò lè dùn ẹ́ mọ́ bí mo ṣe máa ṣe tí ò ní dùn ẹ́. Just wait. Stop it. It's okay. No. Kò lè dùn ẹ́. Stop it. Sorry. I'm sorry. Mi ò fẹ́ jẹ́ kó rí kíní bí mo ṣe kà fún àbí mo yàn jẹ. We truly love each other and I feel we should do it. Ṣórí nǹkan tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kí ń fẹ́ ṣe o. Nítorí bí mo ṣe ń sin àjàgà ńlá ni mo ti yọ kúrò lọ́rùn yìí. You don't need to stress yourself again. You don't need to bother yourself again. I'm going to be here anytime you need me. So please don't feel bad about this. I am sorry. I did this because I love you. Collins, je te look to Dieu to tell him marry her because of your own selfish interest. Virginity means to keep for a very long time, and you just took it away, just like that. I'm sorry. You're sorry. But I'm still going to get married to you. We're still going to be married. We're still going to be together. So let's. They forced me to shake what you want to me. And now you're telling me that you love me. But you just lost it to the man you want to marry. So why are you doing this? Is that love?
Ọlọ́run á gbà mà. Mo rí pé mo bá yín ní orí ìkírun náà ni mo ṣe ní kí n jókòó dé yín wá. Kí ni mo fẹ́ ṣe? Àfi kí n sin lọ́hùn. Ọlọ́run pàápàá sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ó ní gbogbo ipòkípò tó bá ti wà kó ṣáà máa dúpẹ́. Òun ṣe dáadáa ní o, òun máa dúpẹ́. Òun tún ṣe dáadáa lọ́nà kejì ní o, òun ṣáà máa dúpẹ́. Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tẹ́mi ṣì wà. Bó tiẹ̀ jẹ́ wípé èyí tọ́lọ́run ṣe fún mi kò tọ́ sí mi, àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Mi ò lè fọlọ́run mi sílẹ̀ tí máa fi wọ sàárè ẹ̀. Ẹ wò mọ́ mi, síbẹ̀síbẹ̀ Ọlọ́run fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Ṣàṣà nínú àwọn tó ń sin Ọlọ́run ni wọ́n rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn. Bẹ́ẹ̀ni. Mọ́ mi, ẹ ní dúpẹ́ túláàsì. Gbogbo ẹ̀gàn yín lọ́lọ́run á bá yín sọ di ògo. Okay. Nísìnyí, nǹkan ìyanu kan máa ṣẹlẹ̀ mọ́ mi. Mi ì fẹ́ kẹ́ bẹ̀rù rárá. Gbogbo àdúrà tẹ́ ń gbà yìí tó jẹ́ kẹ́ strong di àsìkò tẹ́ wà yìí náà lẹ́ máa lò tẹ́ máa fi strong dáadáa. Ọmọ yín náà nìyẹn, orí tó kẹ́ yín òun lẹ̀ ń rí yẹn. Orí tó kẹ́. Kí ló ṣe ṣe? Màmá, orí tó kẹ́yìn lè wọ̀ yẹn, orí tó kẹ́yìn ló wọlé dé. Ṣé mọ̀ pé Ọlọ́run ọba aládéhùn ni? Ọlọ́run kan tá dẹ̀ ń sìn elétí gbáròyé ni, níṣe ló súnmọ́ wa pẹ́kípẹ́kí. Òun ló ti sọ wípé àdúrà yín kò ní jẹ́ lásán. Ohun tí ò ní jẹ́ kọ́mọ olóore ó jìn sí kòtò, òun ló jẹ́ kórí tó kẹ́yìn wọlé wá padà bá yín. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Ní tó kẹ́mi. Kí ló ṣe ṣẹlẹ̀? Kí ló dé? Ibi tí mo ti ń ronú nínú bathroom, ibẹ̀ ni mo ti yọ ṣùgbọ́n. Mo ṣoríire, alihamdulilayi, mo dúpẹ́ Ọlọ́run wọ̀. Mo ṣoríire, alihamdulilayi, alihamdulilayi rọ́bìlì alamin. Alihamdulilayi, mo dúpẹ́. Kàkà ọmọ olóore jí sí kòtò. Mọ̀nàmọ́ná àṣìṣe ìyanu. Mo ṣoríire o. Bí kò bá sígi lẹ́yìn ọgbà wíwó lówó. Ẹni tó bá lọ́lọ́run lẹ́yìn tó bá ṣubú á dìde. Adúró tọ́ lọ́rùn o kò lè jogún òfo láíláí. Ẹni fẹ̀yìntì lọ́rùn o kò ní kọsẹ̀ láyé láíláí. Ẹ bá mi gbọ́ lọ́rùn tóbi o. Mo dúpẹ́ onítèmi o. Ọmọ olóore jí sí kòtò. Mọ̀nàmọ́ná àṣìṣe ìyanu. Mo ṣoríire, alihamdulilayi, mo dúpẹ́. Àgùntàn tó bá jẹun mo dúpẹ́ Ọlọ́run wọ̀. Mo ṣoríire, alihamdulilayi, mo dúpẹ́. Alihamdulilayi rọ́bìlì alamin. Alihamdulilayi, mo dúpẹ́. Kàkà ọmọ olóore jí sí kòtò. Mọ̀nàmọ́ná àṣìṣe ìyanu. Mo ṣoríire.
kò bá sígi lẹ́yìn ọgbà wíwó ló ń wó. Ẹni tó bá lọ́lọ́run lẹ́yìn tó bá ṣubú á dìde. Adúró tọlọ́run o kò lè jogún òfo láéláé. Ẹni fẹ̀yìntì lọ́run o kò ní kọsẹ̀ láyé láéláé. Oṣoríire, alihamdulilayi mo dúró. Ẹ bá mi gbọ́ lọ́run tóbi o. Oṣoríire, alihamdulilayi. Àkókò tí mo rántí mọ́ mi ìgbà tí mo ìmọ̀ lájú ìmọ̀ bára mi lọ hospital pẹ̀lú àwọn ìpa méjèèjì yìí. Hospital? Àgùntàn tó bá jẹun lẹ́yìn ọgbà lọ́wọ́ ìkókó ń tó. Ẹni ò fọlọ́run ṣe gbẹ́kẹ̀lé agbára ẹ̀ lẹ́bi. Ọlá àbàtà ló mọ́dọ̀ ṣán, ọlá bàbá ọmọ ló ń mọ́mọ́ yan. Mo jọlá ọlọ́run o, falala falala. Mo ṣoríire, mo ṣoríire. Alihamdulilayi o ṣé ọlọ́run o. Alihamdulilayi mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Kàkà kó mọ olóore jì sí kòtò.